ẹ bá wa bẹ̀jọba wa o ìjọba ẹ bá wa bẹ̀jọba o ìjọba wa o kàn ṣe àtúnṣe ìjọba wa o ẹ bá wa bẹ̀jọba wa o ìjọba wa o. Ẹ̀yin tèmi ìhókùn o ìhànra o ẹ̀dẹ̀kú dédé àsìkò yìí o mo kí yín gẹ́gẹ́ bí àkókò tẹ wà níbi gbogbo tẹ wà lẹ́ni o ẹ̀yin olólùfẹ́ mi ní Amẹ́ríkà ẹ̀yin olólùfẹ́ mi ní Canada ẹ̀yin olólùfẹ́ mi ní ìlú UK London gbogbo wọn àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé Nàìjíríà Ghana pàtàkì àwọn olólùfẹ́ mi kan náà wọ́n wà ní Kotonu o tí gbogbo wọn sì jẹ́ olólùfẹ́ Naomi àwọn abiyamọ tòótọ́ mo kí yín lè ní o mo ti mú dé o mo ti sọ fún yín pé tèmi bá ti rírò àwọn kan báyìí èmi á máa mú wá fún yín torí pé wọ́n ní mọ̀jà mọ̀sá náà là ń mọ akíkanjú tí ò bá mọ̀jà kó mọ̀sá irú wọn ló bógun lọ o ní bógun lọ o irú aburú yìí kò ní ṣẹlẹ̀ mọ́ ní Nàìjíríà o tó bá ṣe é ṣe ká dá ogun yẹn dúró ká dá padà sẹ́yìn èmi pẹ̀lú wọn bá gbìyànjú tó bá ṣe é ṣe wípé ká mú àwọn ọmọ tó ti ṣaláìsí ká mú padà sẹ́yìn á gbìyànjú àmọ́ kò sí nǹkan tá a lè ṣe sí mọ́ a ti gbà wípé àmúwá Ọlọ́run ni lóòótọ́ àwọn kan sọ wípé ògo ọ̀la Ọlọ́run òkúkú ń paná ògo Ọlọ́run ò kì í paná ògo ó yí Ọlọ́run tí gbogbo ẹ̀ tó fi rí bó ṣe rí yìí bóyá kọ́ Ọlọ́run kó jẹ́ ó fẹ́ káwa mọ̀ pé àwa gangan bá a ṣe rí ní ilẹ̀ Nàìjíríà ó lè jẹ́ wípé ọ̀nà tọ́lọ́run náà fi máa tí ọ̀nà wa fi máa ní àtúnṣe àkúkú mọ ìdí rẹ̀ àmọ́ mo mọ̀ wípé Oríyọmí Hamzat àti Queen Naomi àti Principal mo mọ̀ wípé ó ní nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wọn ẹ wo ẹ̀yin tèmi lẹ́ni mo tún rí báyìí mo tún mú wá o ẹ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí ọ̀gbẹ́ni wa yìí tó máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ ó máa ń pè é ní òtítọ́ korò mo dẹ̀ gbé òṣùbà fún lè ní o ó kú ọmọ ṣe irú àwọn ènìyàn irú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn abiyamọ gidi òun la fẹ́ ní ilẹ̀ Nàìjíríà kò ń ṣe àwọn tó jẹ́ wípé èpè kán pa wọ́n o kán gbé wọn sí o kán ṣe kinní kan o gbogbo àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ lógún ọdún tí ò jọra wọn ìkùnsínú wọn tí ò jọra wọn tó yẹ pé òun náà fi ń gbé depression wọn tán fi ń gbé tán fi ń gbádùn ara wọn ìyẹn kọ́ ni ó kàn nísinsìnyí àmọ́ àwọn pípù yẹn àwọn ènìyàn wọn yẹn ọ̀rọ̀ wọn kì í ṣe èní kọ́lọ́run jọ kó gba àkóso lórí gbogbo ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ yìí o àwọn tó ń sọ̀rọ̀ wọn ti gbàgbé o wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nísìnyí tó jẹ́ wípé wọn ò tí ì kú o ṣùgbọ́n inú ìbànújẹ́ inú àìsàn ara ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ló ti wà tó jẹ́ wípé wọn ò tí ì mọ nǹkan tó yẹ kán ṣe fún àwọn ọmọ wọn ní gbogbo ìgbà ọdún yẹn tó yẹ pé ayọ̀ àti ìdùnnú tí wọ́n gbọ́kànlé látọ̀dọ̀ àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n fẹ́ẹ́ fi ṣe ọdún fún àwọn ọmọ tó wà nílẹ̀ tí tọ́lọ́run ò gbẹ̀mí wọn tí ó jẹ́ pé ìbànújẹ́ ni wọ́n fi ṣe ṣùgbọ́n wọn ò ro ti àwọn wọ̀nyí o nítorí lóòótọ́ ẹ̀dùn ọkàn wa kọ́ ni wípé àwọn ọmọ kú ṣùgbọ́n àwọn tó wà láyé tí wọn ò tí ì kú ipò wọn gan-an ni wọ́n wà àwọn ènìyàn wọ̀nyí wọn ò rò ó àmọ́ wọ́n máa ń ronú lójú ọ̀nà kan ni wọn kì í yàbàrá sí ẹ̀gbẹ́ wọn kì í yàbàrá sósì gbọ́n ṣe rí nìyẹn kò sí nǹkan tó kàn wá pẹ̀lú àwọn wọ̀nyẹn bí kò ṣe wípé ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ́ ń gba àdúrà ẹ máa túbọ̀ gbàdúrà yín o Ọlọ́run á gba àkóso àmọ́ ta ló jẹ̀bi ọ̀rọ̀ yìí o òun ni mo fẹ́ gbé wá fún yín lẹ́ni ẹ̀yin tèmi ẹ já wo nǹkan tí arákùnrin yìí sọ ṣókí tí mo sọ nínú ọ̀rọ̀ yìí mo ṣì ń padà bọ̀ lórí ẹ̀ lọ́jọ́ kan o àmọ́ ẹ já wo nǹkan tí arákùnrin yìí sọ kẹ́ ẹ wá gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ní ẹnu arákùnrin yìí ní ọjọ́ yẹn mo ṣe fídíò kan wọ́n ní pé ẹnìkan àwọn kan ni mò ń dálé bí o mo sọ nígbà yẹn pé àṣírí ọ̀rọ̀ yìí ó máa tú ó ń túbọ̀ díẹ̀ ẹ sì máa gbọ́ kókó ọ̀rọ̀ tó bá ti yá ibi tí ọ̀rọ̀ yìí sì wọ́ wá ẹ já gbé ohun fọ́nrán yìí ohun fídíò yìí sókè kẹ́ gbọ́ nǹkan tí òtítọ́ korò tó sọ níbí báyìí ẹ̀yin tèmi lẹ́yìn eléyìí ìyókùn ìyanra o ọmọdé ti dì sí o àdè àjẹkànra o ẹ jẹ́ ká pàdé ní comment section ire o. ibikíbi tí ẹ bá ti ń láǹfààní tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí mo kí wa pé a kú ojúmọ́ still on the matter lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi Yorùbá ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lè kánná o
gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé January 13 òun ni wọ́n fẹ́ ṣe ìdájọ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn incident kan wà bíi mẹ́ta tí mo fẹ́ kí ìjọba kí wọ́n rántí o because ọmọdé àti àgbà wọ́n ń bẹ ìjọba oníkálukú ń ṣe àdúrà lọ́tún wọ́n ń ṣe lọ́sì ìṣẹ̀lẹ̀ kan ni mo fẹ́ kí ìjọba náà rántí o tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ jẹ́ kí rule of law kó take charge á jẹ́ pé àwọn tó ṣe kò ń gẹ gbogbo aburú yìí náà àwọn kan tí mo fẹ́ kà yìí ó jẹ́ kí wọ́n mú àwọn náà o gẹ́gẹ́ bí orin Dr. Sikiru Ayinde Barrister ni wọ́n ní kìnìún pọmọ tálíkà ó fẹ́ rìnrìn kìnìún bẹ̀rẹ̀ sí ó pa ọmọ tálíkà oníkálukú rẹ́rìn ó dá bẹ́ẹ̀ àbí wọ́n ló ń fọ̀lú mọ́ ni ó dá ó fọ̀lú mọ́ ni àwọn tí ò dá ló ń pa yẹn nígbà ó yá kìnìún pọmọ lọ́wọ́ aráàlú bú sẹ́kún wọ́n bú sí gbé wọ́n ní kí ló dé o wọ́n bẹ̀rẹ̀ sí ń bínú lọ́tún lọ́sì wọ́n ní kìnìún fẹ́ jẹ̀ lórun ni irú gbogbo tí a bá ṣe ìrántí àwọn ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ dárúkọ yìí ìjọba Nàìjíríà ó jẹ́ kí wọ́n ronú o tó bá jẹ́ pé lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi wọ́n jẹ̀bi ọ̀rọ̀ yìí tí wọ́n ọ̀dẹ̀ lè foríjì wọ́n mo fẹ́ kẹ́ ẹ rántí pé àkọ́kọ́ INEC chairman tó ń conduct election wa nílùú Nàìjíríà léyìí tó ti kọjá ó jẹ́ kóhun náà ṣẹ̀wọ̀n o ṣé ẹ gbàgbé pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń conduct election ní Nàìjíríà tí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn máa ń kú àbí bóyá wọ́n ń tò ní orí tí wọ́n ti ń jà pé kán dìbò ni àbí wọ́n fẹ́ gba PVC àbí wọ́n fẹ́ dìbò ni lóríṣiríṣi bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú o torí pé wọ́n fẹ́ dìbò ẹjọ́ INEC chairman ṣé wọ́n gbé nígbà náà àbí ìjọba Nàìjíríà ṣé wọ́n dára wọn lẹ́bi ọ̀rọ̀ yìí àkọ́kọ́ nìyẹn o ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tẹ́ bá ń fi làákàyè ẹ̀yin onílàákàyè ẹ̀yin ni mo fẹ́ kẹ́ máa fi làákàyè di àwọn ọ̀rọ̀ mi yìí o ẹlẹ́ẹ̀kejì Nigeria Immigration Service tí gbogbo wa ò bá gbàgbé ní 2014 gẹ́gẹ́ bí ìtàn gbogbo wa náà lákúkú mọ̀ a máa wà láyé àkéré ńgbà náà o ní 2014 wọ́n ní wọ́n fẹ́ gbani síṣẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n apply níbi tí wọ́n ti fẹ́ ṣe ìdánwò yìí àwọn 64,000 ni wọ́n retí pé wọ́n fẹ́ ṣe ìdánwò ni wọ́n fẹ́ write exam níjọ́ náà àyè tí Nigeria Immigration Service àyè tí wọ́n pèsè fún àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe exam ó jẹ́ capacity yẹn 60,000 ní gbogbo àná la mọ gbogbo kìíní wọ̀nyí 60,000 capacity òun ni wọ́n pèsè o fún àwọn 64,000 eléyìí wá fa wàhálà pẹ̀lú wàhálà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kù gbogbo àná la mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe exam ni wọ́n kú o ní 2014 àwọn tí ó farapa wọn ló ń kà àwọn tó kú tó tẹ́mi wọ́n bọ́ wọn máa níye ṣé Nigeria government ṣé wọ́n ti hold ara wọn responsible fún ikú àwọn tó kú yìí àbí àǹfààní wo ni wọ́n ṣe fún ìdílé wọn àbí wọ́n ti mú director tó conduct exam yìí àbẹ́ni tó wà ní in charge exam yìí ṣé wọ́n mú sẹ́wọ̀n ìdáhùn sí gbogbo ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí ẹ̀yin náà máa fi làákàyè di ọ̀rọ̀ yìí o èyí tó dàbí pé ó fẹ́ ṣìkẹ́ ẹ̀ta EndSARS protest tó ṣẹlẹ̀ ní ìlú Èkó gbogbo náà la rí àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n kú ní eléyìí tí wọ́n yìnbọn fún tí wọ́n láwọn kan jáde wọ́n yìnbọn àwọn ọmọ ọlọ́mọ mà ni wọ́n kú ṣé wọ́n ti hold Lagos State
àbí wọ́n ti hold federal government responsible gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lára responsibility of any government òun ni pé kó provide security fún àwọn èèyàn. Ìjọba ló yẹ kó dáàbò bò wá. Ṣé wọ́n ti hold Lagos State government responsible fún gbogbo wàhálà fún ikú àwọn èèyàn tó kù yìí? Tó gbé kí ni any protest tó bá fẹ́ ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé, gbogbo ìlú òyìnbó ni, any rally ni o àbí protest ni o, under ìjọba ló máa ń wà. Níwọ̀nba ìgbà tí ìjọba bá ti mọ̀ ń pa ẹ̀, ìjọba ló lẹ́tọ̀ọ́ láti dáàbò bò wọ́n. Ẹgbẹ́ ìjọba kùnà láti dáàbò bò wọ́n. Ṣé ìjọba ti hold Lagos State responsible? Àbí wọ́n ti mú àwọn olùdáàbòbò, wọ́n ti mú wọn sẹ́wọ̀n wípé wọ́n fail láti kùnà? Ìdáhùn sí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ bá mi dáhùn sí ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye. Fún gbogbo election tá à ń ṣe nílùú Nàìjíríà wa, àwọn tó ti kú, ìjọba ló lẹ́tọ̀ọ́ sí o, àbí INEC chairman, ṣé wọ́n ti mú sẹ́wọ̀n bí? Àbí NIS, Nigeria Immigration Service, àwọn olórí wọn fún ìdánwò tí wọ́n ṣe ní 2014, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kú. Ṣé wọ́n mú wọn pé wọn ò pèsè ìdáàbòbò àbí wọn ò pèsè àyè tó pé táwọn èèyàn fi kú? Àbí Lagos State, olórí ọlọ́pàá Èkó, ǹjẹ́ ti tì mọ́lé? Ẹ bá mi ṣe ìdáhùn sí gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Tó wá jẹ́ pé bẹ́ẹ̀ lórí, ṣe rí pé Oríyọmí Hamzat àti Queen Naomi àti principal Islamic High School tí wọ́n tì mẹ́wọ̀n, ó lẹ́tọ̀ọ́ tí wọ́n fi àwọn ẹni yìí sílẹ̀ kó máa lọlé o. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, what is good for the goose is good for the gander, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí o. Ẹ má fi ẹjọ́ ṣègbè nílùú Nàìjíríà. Ẹ fi àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ kí wọ́n máa lọlé. Tó bá di January 13 tí wọ́n bá fẹ́ ṣe ìdájọ́, eléyìí tí ó tọ́ àti tí ó yẹ, òun ni pé kó tú wọn sílẹ̀. Kí Alhaji Oríyọmí Hamzat àti gbogbo àwọn tó kù kí wọ́n máa lọlé lẹ́yìn àtàláfíà ni o. Nígbà tó bá jẹ́ pé ẹ̀yin náà ti kùnà láti ṣe ẹ̀tọ́ yín, gbogbo eléyìí irú nǹkan báyìí tó dẹ̀ ṣẹlẹ̀ tó kọjá, kò máa sí nǹkan kan tẹ́ ṣe sí. Ẹ fi eléyìí fà wọ́n létí. Ẹ jẹ́ kí eléyìí serve as a deterrence, kó serve as a precaution, as a lesson fún àwọn tó tún ń bọ̀ tó bá ṣe irú ẹ̀, kẹ́ẹ̀dẹ̀ ṣe òfin míì jáde. Èyí tó tọ́ àti tó yẹ ni eléyìí o. Ẹ má fìyà jẹ aláìṣẹ̀. Ẹ má fojú olóore gúngi. Ẹ fi àwọn ẹni sílẹ̀. Gbogbo wàhálà tó kúkú ń ṣẹlẹ̀ yìí, ẹ̀yin náà lẹ kúkú fà á. Ẹ̀yin lẹ bàlújẹ́, ẹ̀yin ìjọba lẹ bàlújẹ́ o. Ǹjẹ́ tó bá jẹ́ pé ẹ ṣe ojúṣe yín ni as a good government, tí ẹ fi ara ní àwọn aráàlú, kí ni tí wọ́n fẹ́ pín níbẹ̀? Ẹ jọ̀ọ́, kí ni tí wọ́n ń pín bẹ̀ tó jẹ́ kó ju àwọn èèyàn lójú? Kò síbi tí wọ́n ti ń ṣàánú o. Ìlú òyìnbó gan wọ́n ń ṣàánú, wọ́n fún àwọn èèyàn lóúnjẹ. Ṣùgbọ́n ṣé bí wọ́n ṣe ń ṣe lélẹ̀? Ṣé bí ìṣẹ́ ṣe pọ̀ nílùú Nàìjíríà ló pọ̀ nílùú òyìnbó? Ojúṣe yín ló yẹ ká ṣe, òun lẹ́kùnà ni wọ́n fẹ́ ràn yín lọ́wọ́, òun ló dibi mọ́ wọn lọ́wọ́ o. Níjọ́ tí kìíní ìṣẹ̀lẹ̀ láì tí ì pé ọjọ́ bíi mélòó mẹ́ta, irú ẹ̀ má tún ṣẹlẹ̀ ní Anambra àti ní Àbújá. Kí lẹ ṣe sí? Ẹ yé fẹjọ́ ṣègbè ìjọba. Ẹ fi Alhaji Oríyọmí Hamzat sílẹ̀ àti àwọn Queen Naomi àti principal Islamic High School. Ẹ fi wọ́n sílẹ̀ kó máa lọlé. Ẹ fi wọ́n sílẹ̀. Gbogbo nǹkan tó yẹ kí ìjọba ṣe, wọ́n ṣe. Gbogbo àwọn ọmọ tí ó kú yìí láàárín èmi àti ìwọ tó ń wò mí yìí, ǹjẹ́ ó ti ní ọjọ́ kan tí ìjọba ti gbéra dìde? Àbí tí wọ́n ti ṣe ètò kan láti fi rọ àwọn fámìlì yìí lójú? Tó bá jẹ́ ìlú òyìnbó ló ti ṣẹlẹ̀ ni, ó ní ẹ̀tọ́, ó ní ojúṣe ìjọba tó yẹ kí wọ́n ṣe fún wọn. Bó ṣe ṣẹlẹ̀ yìí, ẹ̀tọ́ ìjọba wa ni láti rọ àwọn, kó send message sí wọn, kó dẹ̀ ṣètò owó bí ò tiẹ̀ jówó kéékèèké lọ. Akúkú ti mọ̀ pé ìṣẹ́ ló ń bá àwọn ẹni yìí tí wọ́n fi lọ síbi tí wọ́n ti fẹ́ pín nǹkan. Tó bá jẹ́ ẹni tó lówó lọ́wọ́ ni ṣé ó máa lọ bẹ̀bí? Bó jẹ́ 10 million ni,
bó jẹ́ 5 million péré ni wọ́n fẹ́ wá kí wọ́n fi rọ àwọn fámìlì yìí lójú èèlò ni àwọn owó yìí comparing to owó tẹ̀yìn náà ń jí kó ó pọ̀ jù lójú yín ẹ̀ lè ṣe é ṣùgbọ́n ẹ̀yin gbàgbé pé billions lówó tẹ̀yìn máa ń kó jẹ kẹ́ fún wọn ní 30 million péré fún ọmọ kọ̀ọ̀kan tí ó kú àbí 5 million kẹ́ fi rọ̀ wọ́n lójú kẹ́ fi rọ̀ wọ́n lẹ́kún eléyìí á pọ̀ jù yín lọ ṣùgbọ́n tẹ̀yìn bá máa jí billions kò ní pọ̀ jù yín lọ o ìjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ọjọ́ náà mà ni wọ́n pass bill láti sọ pé wọ́n fẹ́ tún Aso Rock ṣe ó mà níye billions tí wọ́n gbé jáde ní ọjọ́ kejì àbíjọ́ kẹta ó la kà ní ìròyìn pé 27 billions ni wọ́n approve fún gbogbo àwọn ex-president gbogbo ẹ̀ là ń gbọ́ owó ìjọ yín lójú gbogbo àwọn eléyìí jẹ yín lógún ṣùgbọ́n ẹ̀mí àwọn èèyàn ò jẹ yín lógún ẹ̀mí àwọn ará ìlú ò jẹ yín lógún ẹ̀mí mẹ̀kúnnù ò jẹ yín lógún kò jẹ yín lógún ṣùgbọ́n tó bá jẹ́ kan nú àwọn ọmọ yín ló wà ńbẹ̀ ẹ má máa sunkún ẹlẹ́yà gbogbo yín akágbádá wọ̀ èlò kí wọn ẹ̀yin kìíní burú máa láàánú o ẹ̀yin ìjọba wa láàánú bó tilẹ̀ wù kó mọ àánú àwọn mẹ̀kúnnù ò sí lójú yín ẹ wo bẹ́ ṣe sọ gbogbo ìlú dà ẹ bà gbogbo ìlú jẹ́ tán bí ìlú bá dání ta ló ń lọ sí ìlú òyìnbó bí ìlú bá dání ta ló ń sọ pé òun fẹ́ jápa ta ló ń travel out bẹ́ ṣe sọ̀lúdì òun lélẹ́yìí o tọmọdé bá wí á lóun fẹ́ jápa tálàgbà bá máa wí wọ́n á lóun fẹ́ jápa ẹ lọ wo gbogbo Africa country pátápátá ṣé báwa ṣe ń pariwo tá a fẹ́ jápa ní Nàìjíríà bẹ́ẹ̀ làwọn South Africa ṣe ń pariwo ẹ lọ sí Gabon ẹ lọ sí Guinea ẹ lọ sí Equatorial Guinea àwọn òkọrin gbogbo pé a fẹ́ travel out yìí orin pé a fẹ́ jápa lọ́tún lọ́sì kò má bá wọn bẹ̀ nígbà tí ìlú wọn da tí wọn bá ń tọ́dẹ̀ ní tó wọn tí wọn ò jí kóbì tiwa lẹ́yìn kíní burúkú wọ̀nyí tó bá yáǹsì wọn á ní ara ṣépè fún yín wọn ládùúgbò ló tọ́ sí ẹ jọ gbogbo ìwà táwọn ìjọba wa ń wù yìí ṣáàdúà ló tọ́ sí wọn ni àbí èpè ṣáàdúà ló tọ́ sí wọn àbí wá èpè pẹ̀lú bá ṣe yìí sọ yìí náà tá à ń sọ pé kò sí owó òǹdù kò sí gbogbo ẹ̀yìn àwọn kìíní sì bísí láti jẹ́ pé owó Nàìjíríà ni wọ́n ń kó jẹ àbí gbogbo àwọn ministers pátá kí ni wọ́n ń gbé ṣe kò ń ṣe owó ló ń kó jẹ gbogbo commissioners pátá iṣẹ́ wo ni wọ́n ń ṣe kò ń ṣe owó ló ń kó jẹ gbogbo àwọn governors pátá kò ń ṣe owó Nàìjíríà ló ń kó jẹ kí ni nǹkan tí wọ́n ń gbámú ṣe kí ni nǹkan tí wọ́n ń ṣe gbogbo allocations tí wọ́n ń fún wọn kí ni wọ́n fi ń ṣe wọ́n máa ń kó jẹ màní ẹ wá ń fìyà jẹ wọn àwọn mẹ̀kúnnù wá ń jẹ ìyà wọ́n wá ń suffer ẹ wá mọ̀ọ́mọ̀ ẹ wá create poverty artificial poverty ẹ wá mọ̀ọ́mọ̀ create ẹ̀ sílùú kí ìyà máa jẹ àwọn èèyàn ẹ̀yin kéré burúkú yìí wàhálà ẹ̀ ní kú síbi tí aṣọ yín gbé wà ẹ̀ ní kú sí tòsí ikú oró lè máa kú ó kàn ṣe ní ọdún tuntun ni ẹ̀yin dẹ́ ń wò mí àtọkùnrin àtobìnrin nínú ọdún tuntun yìí ní jìyà ìmọ̀dí o ní jìyà ìmọ̀dí o ní ṣoore ṣe ọdún ló ti fẹ́ parí yìí àdúrà yìí tí mo fẹ́ ṣe yìí ó wà fún èmi ó wà fún ìwọ tó ń wò mí yìí ni o kò ń ṣe fáwọn olórí burúkú yẹn o fún ìwọ tó ń wò mí àbí ìwọ tó bá wù kó máa gbọ́ ohùn mi tó yẹ pé bí yóò fi airport sétí ni o kàn gbé fóònù dà àbí o kàn ń gbọ́ mi àbí o dẹ̀ ń wò mí ni ní ṣoore dáràn o inú ọdún tuntun yìí oore ò ní dibi mọ́ wa lọ́wọ́ àti èmi àti ìwọ oore ò ní dibi mọ́ wa lọ́wọ́ o ní ṣoore ṣe o àkóbá àdábá kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tiẹ̀ náà o àbọ̀ ọlọ́run àti ìṣọ́ ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo wa ọdún tuntun la fẹ́ mú yìí o á sàn wá sówó á sàn wá sọ́mọ o á sàn wá sálàáfíà o èmi tún ń fi àsìkò yìí rọ ìjọba lẹ́ẹ̀kan sí o ẹ rántí gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ẹ rántí gbogbo àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ bí irú eléyìí tó jẹ́ pé kò síyàn kankan tó máa ṣẹ̀wọ̀n lórí ẹ o ẹ fi Alhaji Oríyọmí Hamzat àti àwọn tó kù ẹ tú wọn sílẹ̀ ẹjọ́ máa lọ gbogbo Nàìjíríà ń bẹ̀bẹ̀ ẹ wo fídíò tó ń go viral lọ́tún lọ́sì àwọn ìyá àgbàlagbà àwọn mẹ̀kúnnù wọ́n ń bẹ̀bẹ̀ bó ṣe ń lọ sọ́dọ̀ ọba lọ ń lọ sí radio station lọ ń lọ sí everywhere lọ ń lọ sí government house lọ ń lọ everywhere ni wọ́n lọ ẹ wo tàwọn ìyá yìí àwọn náà kúkú lẹ̀ ń lò tó ń dìbò fún yín ẹ wo tiwọn ẹ ṣàánú wọn o
ẹ fi Oríyọmí Hamzat sílẹ̀ ẹ fi Queen Naomi sílẹ̀ ẹ dẹ̀ fi principal Islamic High School ẹ fi wọ́n sílẹ̀ kán máa lọ eléyà á jẹ́kọ̀ọ́ fún àwọn míì tó bá tún fẹ́ ṣe irú ẹ̀ o pé a kì í ṣe bẹ́ẹ̀ tó bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ nǹkan báyìí ló máa put in place o bó ṣe jẹ́ nìyẹn o mo ní kí n mú eléyìí wá kí n tún fi rán ìjọba létí kí n tún fi ṣí wọn létí ni o bó ṣe jẹ́ nìyẹn o good day.